ṣe bí wọ́n ní ìran àgbẹ̀ báyìí ló larọ́ àlùkò lónìí kò sùn lé kélèké ló ní sẹ́sẹ́ fún un. Iṣẹ́ tá a fi rán gún ni kó jẹ bọ yìí tá a fi rán kàlàmọ̀gọ̀ ni kó jẹ kú èèyàn sẹ́rẹ́ tá a fi rán wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV news. Ó ní ká mú ròyìn wá fún wa lájà àbálẹ̀ ìròyìn kàyéfì ìròyìn èèpà èyí ti ṣe bó ló ṣe jẹ́ ká sì tún ṣe àwọn ètò lórí ìrànràn èyí tí yóò mọ̀ jẹ́ àǹfààní fún gbogbo wa nílé. Ìrìnjẹ́ tá a fi rán wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV nù. Mo wá kí gbogbo ẹ̀yin olólùfẹ́ àrólé bàbá 1010 TV news nílé tẹ̀ wò wá lórílẹ̀ lóko káàkiri àgbáláyé. Mo lójú tẹ fún òwà ojú náà ò ní fọ́ etí tẹ fi ń gbọ́rọ̀ yín wa àti èyí tẹ fi ń wò ètò wa etí náà ò ní di láṣẹ Elédùmarè. Torí pé ẹ ti dàn wọ́n ní ọmọ aṣẹ́gi lówó ìgbà yín ó dùn yùn gbàyìn bàbá ayé wò rí ọmọ àtàkùlà sọ̀rọ̀ ẹ gbé bìkan jìfà bíi kótó. Ayé ní dání irú ọmọ ènìyàn ní bá wọn rí òkà ìpẹ́ ayé ò ní dání irú fún abẹ́ẹ̀ ni wọn ò ní tẹ́jú irúpẹ̀ fún a sì ní bá wọn gbọ́ owó òkúta láṣẹ Elédùmarè. Pẹ̀lú bẹ́ẹ̀ sẹ́ fìfẹ́ hàn wá lórí ìkànnì àrólé bàbá 1010 TV news. Àwa sọ pé ẹ ṣé o àmọ́ rírì yín torí ẹ̀yin lẹ́ ń fi tiyín gbé tiwa lárugẹ táwa náà fi ń fi tiwa náà tá a fi ń kun tiyín lọ́wọ́ ẹ ṣé púpọ̀ ní gbogbo ìgbà. lórí ètò lọ́jọ́ ti tèní fún àǹfààní àwọn tó ń wò wá fúngbà àkọ́kọ́ wọ́n mọ̀ wọ́n pé kí lètò tó tiẹ̀ gbé wá gan-an tá à ń ṣe lórí ìkànnì àrólé bàbá 1010 TV èyí tó tọ́jọ́ ti tèní la pè ní má sọ̀rọ̀ ìtínú mídòdò ní ìtẹ́ ti mọ̀ àgbéyẹ̀wò ní ọjọ́ mẹ́jọ. Mo sì dúpẹ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n kàn sí mi lábẹ́ aṣọ pé àyànfẹ́ Elédùmarè òkú iṣẹ́ òkú ètò mo lọ́nà ní ìtò èmi náà kọ́ o torí pé gbọ́lọ́run ò bá kọ́lé náà kí ni kọ́lékọ́lé fẹ́ ṣe lórí ètò àrólé bàbá 1010 TV news ibi tá a wà báyìí èmi kọ́ mò ń ṣe Èdùmàrè ló ń ṣe mo sì dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ náà tẹ́ ń fìfẹ́ hàn sí wa Má sọ̀rọ̀ ìtínú lètò lọ́jọ́ ti tèmi mo sọ́njọ́ mẹ́jọ pé kó tó dọjọ́ òní orúkọ mi ò ní yí padà bẹ́ẹ̀ ni kò yí padà àyànfẹ́ Elédùmarè yín náà ni ọmọ wọn nílé ogbó ni mí ìjà yẹn gan ni bàbá tó bí mi lọ́mọ èmi lọ́mọ aré púpọ̀ dọ̀ ọmọ aré gbòdò dájọ́ egungun yín náà rí èmi lọ́mọ òpè kan òpè mi fọwọ́ fẹ̀wọ̀n mẹ́yẹ lókè bí àtẹnilé bàbá tí a ẹ gbádùn orí kí òun ẹ̀jẹ̀ sẹ́nu mi dédé síbi lápá abẹ́hùn ẹ̀yọ́ lẹ́yìn náà bá fẹ́ darapọ̀ mọ́ wa nílé ogbó ìjà yẹn gan ayé ń bẹ o bẹ́ẹ̀ bá gbádùn orí kí wa kẹ́ darapọ̀ lórí ètò lọ́jọ́ ti tèmi má sọ̀rọ̀ ìtínú la pè tó wa fún àǹfààní àwọn táyẹ̀sẹ̀ ń rí wa wò àbí táyẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa báyìí ẹ máa bá wa share rẹ̀ káàkiri kẹ́ ẹ subscribe síbẹ̀ lọ́jọ́ ti tèmi tá máa gbé yẹ̀wò ọ̀rọ̀ arábìnrin kan ní ìlú Àsántì nílùú Ghana ló ti wá sórílẹ̀-èdè Nàìjíríà yín wọn náà ló ṣe bẹ́ẹ̀ tó ṣàṣemáṣe kan tí ọ̀rọ̀ fi gbẹ́yìn yọ yín mọ̀ sọ tí ó ṣẹlẹ̀ ẹ gbọ́ ṣe mọ̀ pé lórí ètò yìí a máa ń lọ ànágbára kánágbòrò iṣẹ́ tá a fi rán wa nu ká ṣàròyìn jọ kọjá kíkà wọn la fi rán àwa tá a bá wá ríròyìn ọ̀hún tán àwa náà ń bẹ fún wa lórí ètò nínú rẹ̀ láti wá yọ èyí tó jẹ́ kò mọ́ òkun bẹ̀ tá a fi gbára wa yànjú pé ẹ mọ̀jà ṣe báyìí ẹ̀já ṣe báyìí káyé wa lè lójú kó lè nítumọ̀ wọn la fi pè ní má sọ̀rọ̀ ìtínú má gbégbèsè tí ò tọ́ àtèyí tí ò yẹ ṣùgbọ́n fáǹfààní àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wò wá àbẹ́yìn náà láwọn kan lẹ́gbẹ̀ẹ́ tí ẹ rò pé wọ́n wá rú kan ní báyìí tó gbangba sùn lẹ́yẹ tó lè mọ ṣerú ètò yìí tó lè mọ jàǹfààní fún gbogbo wọn ṣe júwe ìkànnì àrólé bàbá 1010 TV news kẹ́ ẹ ní ká subscribe síbẹ̀ kẹ́yìn náà share rẹ̀ kẹ́ ẹ repost kẹ́ ẹ forward kẹ́ ẹ follow wa kẹ́ ẹ lè tún máa ráwọn oríṣiríṣi oríranran ìròyìn àti ètò lóríranran tí ó mọ̀ sáyé gbogbo aláǹfààní lórí ìkànnì àrólé bàbá 1010 TV news lọ́jọ́ ti tèní ètí mọ̀ gbéyẹ̀wò bí mo ṣe sọ arábìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Nafisatu Abdulatifi òun ni ó wá láti ìlú Àsántì ní ìpínlẹ̀ Ghana ní orílẹ̀-èdè enumiago lórílẹ̀-èdè Ghana bàbá tiẹ̀ tún wò náà gbogbo orílẹ̀-èdè náà ìpínlẹ̀ ni torí ta bá ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè àgbáyé ìpínlẹ̀ kọ̀ọ̀kan náà tún orílẹ̀-èdè kọ̀ọ̀kan náà tún jẹ́ ṣùgbọ́n ká ní orílẹ̀-èdè Ghana òun ni arábìnrin yìí ti wá òun ni ó ṣàṣemáṣe tó ti ipasẹ̀ ìrònú àròódì àti awù sọ yẹ kó ṣe báyìí fún mi sọ yẹ kó ṣe báyìí fún mi ó tata ara rẹ̀ ó fi gbé májèlé jẹ tó sì dé bẹ́ẹ̀ tó ṣe bẹ́ẹ̀ tó di èrò alákejì ìṣẹ̀lẹ̀ ní ọjọ́ 17 oṣù kejì ọdún tá a wà yìí ní ìlú Àsántì tí mo sọ yìí ibẹ̀ ni ìṣẹ̀lẹ̀ náà ni ó ti ṣẹlẹ̀ látàrí bí Nafisatu tó jọmọ orílẹ̀-èdè Nàìjíríà yín àyín Nafisatu Abdulateef ó ní ó náà fẹ́ mọ bí ọkọ àfẹ́sọ́nà òun bí ó ṣe fẹ́ràn òun tó
ṣe mọ̀ pé bí tọkọtaya takọtabo tá bá ń bẹ lójú ọ̀nà báyìí oríṣiríṣi àrà la máa ń dá. Nafisatu yìí ni wọ́n sọ wípé ó lóun kẹfin pé ọkọ àfẹ́sọ́nà òun ó ṣe bẹ́ẹ̀ ó ń yànlè níta tí ó dọ́gbọ́n lọ́rẹ̀ẹ́bìnrin míì mọ́ òun lára. Ó wá ní kóun lè gba mú lọ́rùn ọwọ́ báyìí pé kóun má tẹ̀ wá kó má rí bọ́mù lọ́wọ́ ni ó bá dàbí ọgbọ́n. Ó bá ní kí ọ̀rẹ́ òun pàtàkì tó súnmọ́ lóbìnrin pé kí ó bóun gbé súnmọ́ ọkọ àfẹ́sọ́nà òun ọ̀hún wípé bóyá òótọ́ ni àbí irọ́, bóyá ó lè yànlè àbó lè ṣe ọ̀rẹ́ kọ̀ọ̀kan pẹ̀lú ẹlòmíì yàtọ̀ sí òun. Wọ́n ní ọ̀rẹ́bìnrin yìí ó fi ọ̀rẹ́ rẹ̀ lé ọ̀rẹ́kùnrin rẹ̀ lọ́wọ́. Ọ̀rẹ́bìnrin ọ̀hún náà tábàjọ́ ń ṣe wọléwọ̀de pẹ̀lú ọ̀rẹ́kùnrin Nafisatu tá a sọ yìí. Wọ́n ní bí ewé ṣe ń jáde wọ́n ní bí ẹ̀kọ́ ṣe ń wọlé báyìí wọ́n ní ewé ń jáde láàrin àwọn méjèèjì èyí tó ṣe wípé wọn ò jẹ́ kí Nafisatu tiẹ̀ mọ nǹkan kan mọ́. Lọ̀rọ̀ bá di òótọ́ mọ́ Nafisatu lọ́wọ́ látàrí pé ọ̀rẹ́ rẹ̀ tó ní kó má bóun dọdẹ yo ṣe mọ̀ pé òun ló rò pé òun ní ọgbọ́n lórí pé kóun fi mú ọkọ òun. Ọ̀rẹ́ tó wá ní kó má bóun sọ ọkọ òun yìí pé kó má bóun dẹdẹ rẹ̀ òun ni ló bá ṣe bẹ́ẹ̀ ló gbọ́kọ mọ́ lọ́wọ́. Ẹ ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ bọ̀ ni ẹ̀yin ẹ̀ sáà máa subscribe sórí ìkànnì àròlé bàbá 1010 TV kẹ̀sì máa 1010 TV news kẹ̀sì máa fọwọ́dù ẹ̀ kẹ́ máa share rẹ̀ káàkiri ẹ máa gbóríṣiríṣi àwọn ìròyìn kàyéfì tátùn fi máa gbára wa yànjú. Ló bá ní kí òun kó bóun ní ìyún bá gba ọ̀rẹ́kùnrin Nafisatu ni ò bá tiẹ̀ wá fún ọ̀rẹ́bìnrin rẹ̀ ní ọ̀rẹ́ rẹ̀ Nafisa kò fún lábọ̀ kankan mọ́ pé bí ṣe ń lọ rèé o ẹ̀kọ́ ti wọlé ewé ti jáde. Nígbà tí Nafisatu tó rí i pé ọ̀rọ̀ mọ̀ ti dòótọ́ irú èwo rèé òní ọ́ ní òun àtọkọ àfẹ́sọ́nà rẹ̀ ọ̀hún wọ́n bá jà bí oṣù kan sẹ́yìn wọn ò rí i parí. Wọ́n lè yí ló bí ìrònú àtàárẹ̀ sí Nafisatu lára látàrí pé ọ̀rẹ́kùnrin rẹ̀ àti ọ̀rẹ́ tímọ́tímọ́ rẹ̀ wọ́n fọ̀bẹ ẹ̀yìn wọ́n fi jẹ́ ń su. Ló bá wò ó pé kí wá lòun tún dúró sínú ayé àwọn tó ń gbọ́kàn lélẹ̀ yìí ló bá gbé májèlé jẹ. Gbígbé májèlé tó gbé májèlé jẹ yìí kó tó di pé àwọn olùgbé àgbègbè àbí ará àdúgbò wọn ó jẹ gbé nǹkan àbí wá kan tí wọ́n lò fún un gbé lọ sílé ìwòsàn. Ṣùgbọ́n nígbà tí ó fi di bí ọjọ́ 19 oṣù tá a wà yìí gẹ́gẹ́ bí ìròyìn tá a rí gbà wọ́n ní eléru rẹ̀ ti sungi tí aṣọ òbọ̀ ọmọ yẹ rẹ̀ sì rìn òwò ọjà ó ta tẹ́rù ń pa ó filẹ̀ pa bora ní Nafisatu bá jẹ́ lọ́rùn nípè ló fàyè sílẹ̀ látàrí pé àwọn ọ̀rẹ́ rẹ̀ lọ́kùnrin àti lóbìnrin wọ́n fọ̀bẹ ẹ̀yìn wọ́n fi jẹ́ ń su. Ó gbọ́kànlé wọn àwọn jàǹbá rẹ̀ báyìí òun ni onábà ní kí ló ń dó múnú ayé ló bá gbé májèlé jẹ. Ẹ̀yin kọ́ yìí lórí ètò má sọ ìrètí nù òun la wà. Ìròyìn tẹ́ ẹ gbọ́ yìí ni ó mú mi sún sí abala kejì báyìí pé ẹ ti gbọ́ bó ṣe ṣẹlẹ̀ nu nípa Nafisatu tó dolóògbé. Ó para rẹ̀ látàrí pé ìfẹ́ àfẹ́jù tó ní sí ọkọ àfẹ́sọ́nà rẹ̀ àti ìgbáralé tọ̀rẹ́bìnrin àtọ̀rẹ́kùnrin rẹ̀ pé wọn ò lè yan oúnjẹ wọn ò lè fọbẹ́ ẹ̀yìn jẹ́ oníṣu tó sì yí dandé mọ́ lọ́wọ́ wọn ló fi ṣe bẹ́ẹ̀ tó fi gbẹ̀mí ara rẹ̀ báyìí. Kí wọ́n á láàárí mú bẹ́ẹ̀ tí ó mọ̀ jẹ́ ẹ̀kọ́ fún wa lọ́jọ́ tẹ̀ní nípa má sọ̀rọ̀ ìtínú. Ìbáṣe pé Nafisatu ọ̀sọ̀rọ̀ ìtínú ni pé bí ọkọ̀ kan lè jìnrìn ẹgbẹgbẹ̀rún ọkọ̀ á máa lọ. Bí ọ̀rẹ́ òun ní ọkọ àfẹ́sọ́nà àti ọ̀rẹ́ rẹ̀ tá bá fi ọ̀bẹ ẹ̀yìn jẹ oníṣu tí wọ́n yàn oúnjẹ tí wọ́n gbẹ̀yìn gbẹbọ jẹ́ dájúdájú ọkùnrin tó sì dáa ju ọkùnrin òun lọ àtọ̀rẹ́ tó dáa ju ọ̀rẹ́ òun lọ wọ́n ń bọ̀ lẹ́yìn. Wọ́n ní bá òkú iṣẹ́ ò tán bí òwe wa lórí ètò má sọ̀rọ̀ ìtínú bí ò bá para rẹ̀ ni ó ṣeé ṣe lọ́jọ́ ọ̀la kó tún láwọn tó tún dáa ju àwọn tó torí ẹ̀ para rẹ̀ yìí lọ. Ìyún ni ó wàá máa mú mi gba gbogbo wa mọ̀ràn pé ìṣòro kan ni àbí kejì ni wọ́n ń kojú lásìkò yìí tó wá rò ń pé ikú ló kàn bí wọ́n ṣe máa ń sọ ikú kọ́ ló kàn o ní tó kù lẹ́yìn ikú ó pọ̀ torí pé kí ni ayé yìí la mọ̀ àmọ́ bọ́ọ̀nù ṣe rí ṣùgbọ́n tá a bá fi sùúrù tá a fi rún gbogbo ẹ̀ mọ́ra wọn á kó gòjá bí nǹkan ṣe lè wù kó rí kó lè kó fi pinpin tó ikú kọ́ ló yẹ ká fi yanjú rẹ̀ ń bọ̀ náà.